Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú dédé àsìkò yìí. Mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akálámàgbò TV. Bàbá wa olóyè Sunday Igboho, wọ́n ní mẹ́sẹ́jì kékeré kan fún gbogbo ọmọ Yorùbá. Mo fẹ́ kẹ́ tẹ́tí kí ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni, èdè wa, identity wa ni. Ẹ̀yin tí ẹ ti sọ identity yín nù, ẹ lọ wá rí o, ẹ lọ wá he. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n bí sí inú Nàìjíríà tí wọ́n travel, wọ́n kúrò nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ wọn ò lè sọ èdè wa. Àwọn ọmọ wọn ò lè sọ èdè wa. A prefer ká máa sọ fìtìfẹ́rìn, ká máa sọ fìtìfẹ́rìn èdè elédè ká gbé sórí. A gbé ti ẹni lẹ́ni sórí, a gbé ti wà kalẹ̀. Màá fẹ́ kẹ́ wá gbọ́ nǹkan tí bàbá wa olóyè Sunday Igboho Májàsọ́lá Ìgbòho ṣàtàn bá wa sọ. Lẹ́yìn náà, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Ondo, Ọ̀wọ̀ again. Àwọn kidnapper again ní ìlú Ondo. Ẹ̀yin ènìyàn wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn vigilante parapọ̀ tí wọ́n dóòlà arákùnrin lábẹ́ àwọn ajínigbé. Màá fẹ́ kí ẹ farabalẹ̀. Màá yànnàná ẹ̀. Èdè Ọ̀wọ̀ ni bàbá yẹn fi sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ àwọn nǹkan tí wọ́n sọ. Ṣùgbọ́n tá bá tẹ́tí sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwa náà á gbọ́. Lóòótọ́ ọmọ Ondo State ni mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a ní oríṣiríṣi èdè ní Ondo State. Most especially àkókò tí èmi ti wá, ìlú kọ̀ọ̀kan pẹ̀lú èdè kọ̀ọ̀kan ni. Ẹ jẹ́ ká gbọ́. Hi, Adeyemo Sunday Adeniyi, popularly known as Sunday Igboho. I'm a typical Yoruba man. So, and I have my green card. This is my green card. Then we have our culture. That is Yoruba culture. We call it Yoruba culture. Our culture is so beautiful all over the world. So my people, we need to join our hand together to fight for our region, our culture. So because we don't need to make our culture die. Our culture is very powerful culture all over the world. Very respectful culture. I'm in Germany right now. See, I'm around the Fegesack. We call this area Fegesack. See, beautiful, see beautiful area in Germany. So my people, I'm begging you, we don't need to fight ourselves. We need to join our hands together to fight for our region, our culture. Very, very important. Please, my people, love is very important. It's very, very important in our region. Love is powerful. We need to join our hands together. We don't need to fight ourselves. Please, I'm begging you, my sister, my brother, please, because I'm a particular Yoruba man. My language is very important to me. I'm not an Englishman. I'm a Yoruba man. So love is very important. Please, my people, I'm begging you. God bless you all over the world. Everybody I want you to travel only. It took like 2 to 3 minutes there. I want to jáde láti inú igbó. Bẹ́ẹ̀ mi ti kọ́ fi dín chígẹ̀tì bẹ́ẹ̀ for dín wọn only. I want to jáde láti inú igbó. I want to gbé ban. Wú pin malẹ̀. So bí mi ti bá wọn drag. Jẹ́ ti bá wọn drag. So the brother mi yà máa fi kidnapping wọn around. Mo ti àpariwo sókè for fi kidnapping. So the brother mi yà escape kùnà lé. So wọ́n ṣá ti gbé mi. So gbé yẹn gbé mi wọ̀. So from there, I can rain. Mo máa fi rain for like 3 to 4 hours. Ìrìn àyà jáde sí ọ̀nà ìkọjá ìpele sọ́nà ìfàyàn wọn. Yàwó kọ́gbọ̀n ẹ̀ sí. So ká tó yọ wọn, yọ mú mi sálẹ̀ sí ọ̀wọ́n ọṣẹ́ àdọ́wọ́ mi ọdẹ́sẹ̀ mi. So the next thing ni, so kì mú mú ká mú sùn májú bíbẹ̀. So kó da ti ọjọ́ Tuesday, alẹ́ Tuesday, àwádìí kòró kó ibi ọgbẹ́ mi sí. Àdìbẹ̀ sí mọ́sẹ̀ rẹ̀ wá látọ̀nà ìfàyàn wọn. Àdì mẹ́sẹ̀ rẹ̀ títí wá sí ibi tíkì ibi ọ̀nà ọ̀sẹ́bẹ̀ yìí. So ìyọ̀nàbà. So ọ̀chá gbé mi wọ̀nà lé sí ibi bẹ̀. Oru àgọ́ bí bridge ẹ̀yàn wọlé títí. So ká tó bí bridge ẹ̀yàn á pàdé máa kàn.
so ọlọ́dẹ rè ibi tí kẹrin so máa yẹn bẹ́ẹ̀ náà ti rí máa yẹn àwọn jọ wá Hausa sára bẹ́ẹ̀ náà ti wá Hausa sí máa náà so máa náà ò gbà yẹn sí ti tẹ̀ so the next thing ìbárí máa náà mọ̀ ọ́ mọ́ ó dúdú àgbàlagbà rè so àwọn bẹ̀rẹ̀ ọ̀mùfà fi ṣe mo gbá mọ́là ọ̀ mi gbọ́ mọ́là mo kí mi gbọ́ mọ́là bẹ́ẹ̀ ni mo gbọ́ mọ́là so kí n bá wọn mo gbọ́ mọ́là dọ́mọ ya ń dùn mí ọ̀dọ́mọ ya kawọ́ fọ yí etí mi. kó jẹlẹ̀ ànásò ní. so kó da ànásò ní so ẹnì kan pe nọ́mbà èèyàn sábà mú pa àwọn ènìyàn mi lórí 14 million yọkẹ́dà dọ̀gbé wá so bẹ́ẹ̀ náà ṣe pè mí so ẹ̀ náà bẹ̀rẹ̀ ọ̀mùfà fi iná wẹ̀ ìyàn tí a fẹ́ gádà bíi 2 million jọ lọ́n yà kó nẹ̀ wá ìkẹ́ bí àwọn wa gangan mo mú ìjìnlẹ̀ ọwọ́ mo mú wọ́fọ̀ fọ́fí ibi ọgbìn tí kì í sí iyì bí ọ̀nà odò bẹ́ẹ̀ náà fi ọ̀rọ̀ na àkókò mo ṣá mú èdè wọ́fọ̀ ẹ̀ náà kéèké wọn ti má bẹ̀ mo kéè di nesting mi kọ́ bí àágò bíbẹ̀ mi náà go bí odò gangan náà ká trace bí odò ká wá mi ibo odò ẹ̀rìn mi kọ́ bá tóbi odò yẹ omi má sí mọ́ lọ́nṣà pàpàpà káwa ní ibẹ̀ àwa so ẹ̀rìn láti wọ́n máa fi dé má wọ́ọ̀rì yí àwọn arẹ fọ́ọ̀sì wọlé òru àwọn pípọ̀ ẹ̀rìn àwọn tí a já fún gbàwọ̀ mi. so àwọn tí a mú mọ́tò so the next thing. ó yá ẹ̀ka àwọn ènìyàn adarí fi ó complete. so the next thing so àwọn tí a wọ́n mi fọ́ fi. náà wọ́n kó kalẹ̀ ní gbàǹdàrẹ́ sí tòní. so òní so bẹ́ẹ̀ náà wọ́n ṣe dọ́wọ́ mi wọ́n ṣe dẹ́sẹ̀ mi sí ibẹ̀ so mo ti slack ń yọ mú dọ́wọ́ mi àtòrò mo ti slack ẹ̀ sálẹ̀ àti tẹ̀sẹ̀ mi torí ẹni yóò bá mi wú ẹ̀rín yàn fẹ́ wọlé òru so èmi ti ní believe for face problem àwọn àpapà wọlé so kò dàda jí àwọn tí sun ọwọ́ so the next mo ṣáà rí àwọn àmọ̀tẹ́kùn àti àwọn lọ́dẹ̀gẹ́dẹ́ àwọn tà àwọn tí ẹ̀mẹ́sẹ̀ rìn wá díẹ̀díẹ̀ so bẹ́ẹ̀ ni wọ́n ti jí àwọn tí a ṣe gbọ́ ohun àwọn tà àti àmọ̀tẹ́kùn ìbá wọn ti túre ìbá wọn ti kọ́ fi dé mi gélé wọn mo bá wọn fa ságídí fọ̀ fí mi ìyá gélé wọn àwọn nẹ́nẹ̀ máa fi mo ti tún okùn yẹn ń de ọwọ́ mi àti tẹsẹ̀ mi so ibẹ̀ mi ti sá mo ti yá pàdé àwọn àmọ̀tẹ́kùn yọ̀ náà o àti àwọn ọ̀tá o àwọn tí a ti gbà mí jáde o so àwọn tí a cha mi bẹ́ẹ̀ yẹn àwọn tí a gé dára mi àtẹ̀yìn mẹ́bí rẹ̀ àwọn tí a so ìjù bẹ́ẹ̀ lọ. àwọn cha mi alánà àwọn ènìyàn mi yẹ ṣoògùn fọ̀fẹ́ àwọn rí fọ̀fẹ́ àwọn tí yẹ ṣoògùn àwọn tí yẹ yúlí babaláwo àwọn àdìwọ̀ náà gbó àwọn àdìdì ajá ewé ọ̀dìjà lémorí àwọn ènìyàn yẹ ṣoògùn. fọ̀fẹ́ àwọn yẹ ṣoògùn fọ̀fẹ́ orí fọ̀fẹ́ ti yẹ ṣoògùn fọ̀fẹ́ ti yẹ ṣoògùn fọ̀fẹ́ ọ̀fẹ́ yà gbà mí sálẹ̀ fọ̀fẹ́ ogun náà dẹ̀ sí ní jẹ́ so àwọn iye fún ọwọ́ nẹ́nẹ́ kí náà wá iye eré àná lọ́dọ̀ wa sábó kọ̀bá kọjá sójà yìí ibi sábó gangan sábó sójà ibi àwọn iye fún ọwọ́ wa ẹni fún ọwọ́ nẹ́nẹ́ àwọn iye tí a ti fóònù iye rè àwọn ẹ fún ọwọ́. so iná ara àwọn kidnapper náà bẹ́ẹ̀ sà wọ́n rí fèsì wọn. iná àwọn kidnapper náà mo rí fèsì wọn ọ̀kan náà iye gbójú lè sè é má fẹ́ di mi rí fèsì wọn kébẹ́ tí a kọjú sí mi a mú un bòjú ẹ̀ bọ̀ kí bá ti kọ̀yìn sí mi a tún ojú ẹ̀ bọ̀ mi pàpà rójú ẹ̀ so mi rójú ẹ̀. pé bá rí ìwọ mọ. ní bá rí mo mọ live and direct. bẹ́ẹ̀ rèé sà. so màá mú ọkàn ẹnẹnẹ pa. olóyè ẹ̀gbọ́n sókè ẹ ṣeun ẹ ti gbọ́ nǹkan tí olóyè sọ fún ìdí èyí ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká embrace àwọn culture wa ẹ jẹ́ ká embrace èdè wa gẹ́gẹ́ bá wa ṣe máa ń sọ there is a difference between culture and religion ṣùgbọ́n lẹ́ni àti mú gbogbo ẹ̀ àti mú papọ̀ lẹ́ni a ò mọ yàtọ̀ nínú méjèèjì mọ́ nítorí ẹ̀sìn tá a gbé sọ́wọ́ òun ló fà á tá a fi sọ gbogbo ẹnu kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ọ̀rọ̀ bàbá yẹn tí wọ́n gbé wọ́n ṣàlàyé gbogbo bí gbogbo ẹ̀ ṣe lọ tẹ́ bá tẹ́tí sílẹ̀ ní toward the end wọ́n ní tí wọ́n bá rí
ara àwọn kidnapper àwọn làwọn dààmú tó ń so ẹ̀ṣọ́ mọ́jú wọ́n gbé wọn láwọn kọ̀ gbọ́ tó ń yìnbọn ní pàpàpàpà tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti ráàgì wọn wọ́n ti gbé wọn wọ́n dì wọ́n lọ́wọ́ àwọn dẹ̀ ti ń fọgbọ́n tú okùn yẹn wọ́n ní àwọn ń gbọ́ èdè wọn èdè bí wọ́n ń sọ Haúsá wọ́n láwọn ń gbọ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n béèrè lọ́wọ́ àwọn sọ pé àwọn ò gbọ́ èdè wọ́n torí àwọn mọ̀ pé tó máa sọ pé àwọn ò gbọ́ wọ́n lè ṣe ẹ̀rí wọ́n ṣe ṣá wọn ládàá wọ́n náà ṣá wọn ládàá ẹ bá rí ọwọ́ àyà wọn ẹ̀tí ẹ̀yìn wọn wọ́n ti ṣá wọn kò ṣe é fi hàn wọ́n ṣá wọn ní ìṣàkúṣà wọ́n láwọn ò jẹ́ kán mọ̀ àwọn gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ kí Ọlọ́run Elédùmarè kó gbà wá lọ́wọ́ àwọn ará ẹbí kò sí èdè ìní Sunday ó kọ́mọ̀ náà ọjọ́ Sunday bèlè tó bá máa tó wòye ọ̀la ń sìn àbí àárọ̀ là á ti máa gbọ́ ìṣẹ̀lẹ̀ tó a ò gbàdúrà kó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ti di normal thing ń sìn kò ń ṣe surprise mọ́ ó ti di normal thing ká máa gbọ́ àwọn ìròyìn àwọn ìròyìn àbáàdì àwọn ìròyìn ibú tá à ń gbọ́ lójoojúmọ́ ó ti di normal thing. Ẹ wo 2 weeks ago or 3 weeks ago the same ọ̀wọ̀ wájú ilé ni bàbá yẹn wà tí wọ́n fi jí gbé wọ́n yìnbọn sí ìyàwó ẹ̀ wọ́n pa ọmọ ẹ̀ nífojú ẹ̀ 10 years old ọmọ ẹ̀ wọ́n pa nífojú ẹ̀ wọ́n kidnap wọ́n gbé òun lọ wọ́n shoot ìyàwó ẹ̀ wọ́n rush ìyàwó ẹ̀ lọ sí FMC lọ́wọ́ ọ̀rọ̀ ààbò nǹkan tá a rí nìyẹn o ayédàtí wà mi ò tiẹ̀ rí lè àdóńtire mo rò pé bí ó fẹ́ emulate ọ̀gá ẹ̀ ní tó jẹ́ Àkẹ́tì Akérédolú but with look of things mi ò rí àwọn nǹkan tó yẹ ká máa rí gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ tá Àkẹ́tì ń gbé ń gbà yẹn ó yẹ kó continue níbi tí Àkẹ́tì ti dúró ni ṣùgbọ́n ẹ wá wo bí gbogbo ẹ ṣe rí lẹ́ni kọ́lọ́run kó ṣàánú fún wa ni ẹ̀yin ènìyàn wa ẹ bá wa share ètò yìí bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ẹ bá wa share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má gbàgbé o don't lose your identity èdè ẹnu ẹ la identity ẹ ó ti mímí lára níbi tí èmi wà ilẹ̀ Spanish ni mo wà ṣùgbọ́n ó ṣe ní láàánú pé Spanish ló fi ń kọ́ àwọn ọmọ ní school níbí báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo ń force àwọn ọmọ mi ò kàn sọ Yorùbá mo ń gbìyànjú kò sí bó ṣe wò tátàtà wọn ń gbọ́ pẹ̀lú ìgbìyànjú mi mo dẹ̀ mọ̀ pé gbogbo yín náà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lálàá yín ò ní já sásán lórí àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà bí sí lóyìnbó tó ń dẹ̀ ń padà sílé lọ́wọ́ àti Nàìjíríà movie tá dẹ̀ rí wọn tó ń dẹ̀ ń sọ Yorùbá yẹn dáadáa ẹ jẹ́ káwa náà yẹ ká gbìyànjú ẹ má jẹ́ ká máa wò pé you cannot even speak English it's not our language kò ń ṣe èdè wa kì í ṣe èdè wa èdè lédè ni bí English ṣe jẹ́ èdè àwọn kan bó ṣe jẹ́ èdè àwọn British àwọn Britiko bẹ́ẹ̀ náà ni Yorùbá ṣe jẹ́ titi wa ẹ jẹ́ ká gbé nǹkan wa lárugẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n like láti máa wọ native kó máa wọ English dress no ẹ máa wọ tiwa náà ẹ máa wọ tiwantiwa bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn aṣọ tó pọ̀ jù nínú aṣọ mi aṣọ tiwa ni níbi tí èmi wà mo nífẹ̀ẹ́ sí jù òun lèmi like jù láti máa wọ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹ bá wa share ẹ share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n Àkàlàmàgbò TV ló ń gbóhùn sáfẹ́fẹ́ èmi ọmọ yín náà ni o Àtúndé ẹ ṣeun gan a ti máa mú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yẹn kò ní bàjẹ́ o rálì ń bọ̀ lọ́nà ó ti dé tán o ó bá ti kọ̀la ọ̀tún ẹ ṣáà máa rẹ́dì sílẹ̀ ẹ máa inú mọ́ọ̀tì ni ó lè kọ̀la ká dẹ̀ gbé sórí afẹ́fẹ́ kẹgbọ́n ó lè kàn tó là ká gbé sórí afẹ́fẹ́ torí tán bá ní wọ́n gbọ́gbọ́n kúkú àwa náà gbọ́gbọ́n sísìn tán bá láwọn gbọ́gbọ́n kúkú agbọ́gbọ́n sísìn bẹ́ẹ̀ ni wọ́n ń gbára dìde wá ṣé ẹ̀ mọ̀ ni ṣé ẹ rí lórí ìwé ìròyìn ní last time àti ń prepare fún rally àgbọ́ tí ìròyìn ti gbé Sahara Reporter gbé àwọn ìjọba Nàìjíríà mọ̀ pa ń prepare àwa náà bẹ́ẹ̀ ṣe ń prepare làwa náà ń prepare àwa láti wá kógun jà yín a fẹ́ ṣe peacefully ní tí gbogbo àjọ àgbáyé á rẹ̀ rí tá a máa cover ẹ̀ a máa ṣe peacefully kò lòdì sófin kẹ́yàn béèrè fún ẹ̀tọ́ ẹ̀ kò lòdì sófin kẹ́yàn jáde wọ́rọ́wọ́ láláìṣe páàlẹ̀ kò lòdì sófin so
ẹ ṣọ́ra yín ẹ fọwọ́ yín síbi tọ́wọ́ ń gbé ẹ̀yin ọlọ́pàá tó ń kó síta ara àwọn ọmọlúwàbí nínú àwọn ọlọ́pàá ò tó ọlọ́pàá ló fún bàbá Èkìtì lówó ní last time ọmọ Yorùbá náà ni ọlọ́pàá kan náà nìyẹn wọ́n dẹ̀ tiẹ̀ ní kì í ṣe àwọn ọmọ Yorùbá nìkan ló wà ń bẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká gbáradì lálẹ́ ń bọ̀ lọ́nà àníri Yorùbá ẹ lọ èmi ọmọ yín náà ni o ẹ ṣeun gan ẹ ní láàfún.